Odua ní gbogbo Amẹ́ríkà. Ìdódẹ ìdómògún la fi lé àwọn bàbá tí ẹ ṣe. Ìdódẹ ìdómògún akíláàjà. Èpò tí kò mọ ìyá ẹ̀yà tó sórí ọmọ lọ́mọ. Èpò tí ó lọ́kọ̀ ọkọ̀, èpò tí ó lọ́kọ̀ ọ̀fẹ́. Ọmọ kínkín gbọ́kọ̀ lọ́wọ́ lọ́kọ̀. Ìdódẹ ìdómògún akíláàjà ọmọ àfibọ́ sọ̀pá. Ọmọ òrìṣà dínkù oríwẹ̀ jọ̀wọ́ ládé. Ọmọ orí wọn wẹ̀ ń wẹ̀ra. Kẹ̀kẹ́ ni wọ́n wẹ̀ wàrà mi dànù. Ẹ̀yin lọ́mọ ládé Aláàfin ò ládé o. Ṣé bí adé aládìkún náà gbà fún Aláàfin tí fi ń jayé ọmọ? Ẹ̀yin lọ́mọ gbádé ṣeré ọmọ gbádé rù gẹ́gẹ́. Ọmọ ṣègínì lẹ̀kẹ̀ ọ̀bùn. Ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lẹ̀kẹ̀ ọ̀bùn tó rẹ̀ gbà ọ̀pọ̀mọdé lọ́wọ́. Ọmọ gbangba lágòjà. Ọmọ òkòjì mọ́yà. Òrìṣà kọ́lé torí wẹ̀ tàdínkùn. Ọmọ gbọ́nà bí etí di. Ọmọ sùnàkà bí rẹ̀ láwẹ̀. Àkùkọ gàgàrà tó sáré wá láti inú ìgbẹ́ tó lóhùn ó jòyè láàfin ọba aládé gogoro. Ṣé bóun lè sìgá tó rí ìdẹ́kun sétí ọ̀sẹ̀ òrìṣà dínkù oríwẹ̀ ìjọ̀mọ́ládé. Ọmọ pàkó bí kúndọ̀rẹ́. Bàbá tí ń pò ní gbogbo ọ̀yà fi ṣe bẹ̀ fáàyò. Ààrẹ àmàrúfù máa fi ìwé lọ́rọ̀ orin mi. Ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko. Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmẹdẹ ọmọ Àtìbà. Ọmọ Àtìbà léwọ́ sí ìléwọ́ sọ̀hún. Àtìbà pátápátá òkè àkẹsàn bàbá ìgbàlè gẹ̀ẹ́sì. Ọmọ Ọ̀yọ́ lẹ́rí lẹ́ kákó lákó. Ọmọ Ọ̀yọ́ lẹ́rí lẹ́ kọ́fà lọ́fà. Wọ́n kọ́ bọ̀ wọ́n ká pátá lé ìyá pátá. Bàbá mi tí wọ́n lójú bí wọ́n lójú ó dáwọ̀ lẹ́kùn. Bàbá tí wọ́n lójú ajagun náà ajaga àṣẹ. Títì rí méje làákọ̀ọ́mọ olúwo ewu. Ẹ̀wọ̀n lọ́mọ láti rí lákó. Ìkan tí rí wẹ̀wọ̀ ẹ̀jẹ̀. Ìkókó tí rí pẹ̀kú. Ìwọ̀n tí rí pẹja. Ọkà bàbá tí rí mọ́lọ́kọ lójú. Ọmọdé ó bá bàbá jẹ òtítì. Mo wà lórí Facebook àti orí Facebook báyìí àti YouTube. Bàbá yín gbé ẹ̀yin èèyàn mi mo rí ẹlẹ́kùnlé ẹ bá mi ṣí ẹ̀ dànù. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Ọ̀rọ̀ fẹ́ sọ̀kalẹ̀ lórí olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ìjọba àtàwọn Haúsá àtàwọn Fúlàní la fẹ́ sọ̀lé lórí. Bẹ́ẹ̀ ni mo ti padà. Ó ní kí ló fẹ́ ṣẹlẹ̀. Tani gàdí kókù ṣẹ́wò. Pápá àpáta òun lójújú. Bẹ́ẹ̀ ni kábíyèsí Ọlọ́run yóò bàjẹ́ ariwo ẹ̀sìn ọmọ oníṣòkòtò pépé tí ìṣẹ̀lẹ̀ wù ẹ̀tù yẹ̀rìyẹ̀rì. Ọ̀yọ́ ló lọ bá. Ọ̀yọ́ ló lọ bá. Ọ̀yọ́ ló lọ bá. Àwa ni o. Ọ̀yọ́ ló lọ bá. Ilé Aláàfin. Ọ̀yọ́ ló lọ bá. Kò ní já ṣe mọ́. Kò ní já ṣe mọ́. Ọdún ọ̀tẹ̀ yìí o kò ní já ṣe mọ́. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú déédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù ojíire, mo kí gbogbo yín lákọ lábo, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí oyún inú, bẹ́ẹ̀ ni mo kí àṣẹ ẹ̀dí. Ẹ ló tójọ́ mẹ́ta. Ọlọ́kàn dá wa wípé a kì í ṣe ẹni tó kàn jáde. Ẹ bá mi share ètò yìí o. Ẹ̀yin èèyàn mi lórí YouTube, ẹ má wò lábẹ́ o. Ẹ bá mi share. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi share. Ẹ bá mi share. Ẹ bá mi share. Ẹ bá mi share. Ẹ jẹ́ kó lọ fà. Ẹ bò síáṣíá. Ẹ jẹ́ káwọn tí ò gbọ́ kó gbọ́. Ẹ jẹ́ káwọn tó wà nílé kan rí. Àwọn tí ò sí nílé náà ẹ jẹ́ kó mọ tó ń ṣẹlẹ̀. Ẹ bá mi share ètò yìí. Ẹ jẹ́ kó lọ gidi. Ẹ jẹ́ kó rìn jìnnà. Ọlọ́run ní yóò bàjẹ́. Ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá ti wá ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ bá mi click subscribe button or kẹ́kàn follow mi. Ǹṣọ́ follow mi gangan ó ní nǹkan tí mo need báyìí. Ẹ kàn follow mi, followers mi yẹn gangan ó ní point mi. Ó ní nǹkan tí mo need lórí tí mo fẹ́ ṣe lénìí. Ṣé wá rí gbogbo ẹ̀yin brother mi àtẹ̀yin sister mi, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátá
ni mo kí tí mo yọ ẹnì kankan mi ò ní olódì kankan gbogbo ẹ̀yin àbúrò tẹ́ wà nù sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò ní olódì kankan gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ wà nù sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò ní olódì kankan àmọ́ mo fẹ́ kẹjẹ́ kájọ ro kíní yìí èmi ò mọ bá ṣe máa ń lo tọ́pìkì ńlá tọ́pìkì nǹkan tó bá tèmi bá fẹ́ sọ ni mo sọ but kíní yìí bíi pé kéèyàn ní àṣírí àwa ara wa padà tú mo ò fẹ́ lo foul language àṣírí àwa ara wa ó padà ṣe kíni ó padà tú nígbà tí wọ́n mú olóyè Adéyẹmọ Sunday Igboho ní ọjọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ tẹ̀lé mi ẹ dákun torí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ YouTube mi náà wà hàn o Facebook mi náà dẹ̀ wà hàn méjèèjì ni mo lò papọ̀ bẹ́ẹ̀ ni méjèèjì ni mo lò papọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àwa kan ní ìjọba ló ní kó lọ fọ́ ilé Sunday àwa kan ní àwọn kan ní bàbá Tinubu ló ní kó lọ mú ilé Sunday àwa kan ń blame gọ́vnà Ìbàdàn wípé wà tó ṣe máa lọ múyàn lábẹ́ bá ṣe ń blame gọ́vnà Ìbàdàn tó lọ mú Tani Olohun lábẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń blame ìjọba ọ̀pọ̀lọpọ̀ wa náà ọ̀pọ̀lọpọ̀ ti gba ẹ̀ṣẹ̀ àmọ́ àṣírí yẹn ti wá tú báyìí bọ̀ mi ìwà mọ̀ bóyá bẹ́mi ṣe ń wò làwọn èèyàn ṣe ń wò mo kí yín mo kí gbogbo YDSM mo kí yín pátá mo kí gbogbo ẹ̀yin YDSM mo kí ìlànà Yorùbá mo kí Oòduà in diaspora mo kí power house tí a ń pè ní ilé agbára diaspora mo kí gbogbo power house ilé agbára diaspora mo kí gbogbo power house tó wà ní Nàìjíríà káàkiri mo dẹ̀ kí gbogbo àwọn akọni èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ mo kí gbogbo àwọn ìyá mi tí wọ́n ń ṣe show tí wọ́n ò dúró lórí ẹ̀ ṣe mọ̀ yí pé àwọn Yorùbá máa ń ní ọ̀tọ̀ lórí wọn ní ọ̀nà ló jìn ẹrù ní baba oníkálukú wa mọ bá a ṣe ń gbé ọwọ́ show yìí ẹ bá mi share kíní yìí ẹ bá mi share ṣe rí pé tí mo bá fẹ́ sọ̀rọ̀ mo kí Yorùbá Nation Libya torí mo invite wọn mo kí Yorùbá Nation Libya mo dẹ̀ kí Historical Otu Forum Ifẹ̀ mo kí àwọn náà nítorí pé àwọn náà wà nínú àwọn akọni ọmọ Yorùbá tí wọ́n fẹ́ kí ilẹ̀ kóòtù òjìrì tí wọ́n fẹ́ kó bàjẹ́ ṣé wá rí gbogbo kíní bí a ṣe ń ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá ti sọnù ká tó sọnù ọ̀pọ̀lọpọ̀ wa ti yíróbù ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti sọ nǹkan tá a mọ̀ including myself ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣókí ni àmọ́ ibi tí mo ti tí ọ̀rọ̀ yìí ti wá gbẹ̀ ṣókí fún mi ni pé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo YDSM ilẹ̀ Yorùbá pátá mo kí ìlànà tó jẹ́ kan nínú olórí wa mo kí wọn mo kí gbogbo àwọn olórí mo kí Oòduà in diaspora mo kí ilé agbára worldwide mo kí ilé agbára in diaspora mo dẹ̀ kí ilé agbára ní Nàìjíríà mo fi olórí wa mo fi kí gbogbo ilé agbára tí mi ní dárúkọ ṣe rí kẹ́ tó wá gbọ́ ọ̀rọ̀ mi kémi tó sọ̀rọ̀ máa máa sọ àwọn máa play nǹkan kan sìn tí àwọn Haúsá Fúlàní tí wọ́n fi ránṣẹ́ ìjà kọ́ o ìgbà tó wá explain kò búyàn but mo fẹ́ analyze àwọn nǹkan kan ẹ jọ̀ọ́ bá mi share kíní yóò ń ṣeré o ṣé mo pé mi ò kàn ń jáde mo rí alájà mo rí ẹ Adéwálé ajá àjọkẹ́ ẹ̀ kíní mo rí yín bọ̀ kí n tó kí yín lénìí ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ kíní ibẹ̀ ẹ lẹ́ máa ti mọ̀ wípé àwa ọmọ Yorùbá a nídìí láti wake up wọ́n ti send strong warning sí wa wọ́n ní tọ́dẹ̀ send sí wa àwọn kọ́kọ́ ní kíní yẹn ó ti pẹ́ kò pẹ́ ìgbà wo náà folóyè lẹ̀ ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdìẹ láàrin àṣà orí ló yọ ọmọ ẹ pàtẹ́wọ́ wà láìtàláì orí ló yọ ọmọ ẹ wá gbọ́ tí bá ti wọ́n ń play kíní ó possible kí n máa post ẹ̀ kí n post ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká listen. By burning the properties of southerners in the north or getting to injure or kill any southerner that is in the north. We have been doing this. No. Sunday Igboho, after his release, every Nigerian is aware he has threatened to send out all Fulanis.
that are in the 6 Yoruba states. And we have sent a message to him, and our message was clear, that we will not tolerate that any longer. The last time he did that, we lost about 115 people. That was clear, and that was why the secret police went after him, and he has to cross over to Benin Republic, where Kama caught up with him, and he was at... Number one, mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí o, ó ní mo ṣe ní kẹ́ yẹ ká ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ orí kìíní. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn, ẹ gbọ́ statement yẹn, màá reverse kìíní sẹ́yìn because mo fẹ́ really sọ̀rọ̀. Ẹ máa gbọ́. The last time he did that, we lost about one... Sunday Ogoho, after his release, every Nigerian is aware he has threatened to send out all Fulanis that are in the 6 Yoruba states. And we have sent a message to him, and our message was clear, that we will not tolerate that any longer. The last time he did that, we lost about 115 people. That was clear, and that was why the secret police went after him, and he has to cross over to Benin Republic, where Kama caught up with him. That was where security police went after him. Chegbo, ẹ̀yin Hausa tẹ́ bá wà nbi no bára wa jà o. Igbo, Fulani tó bá wà nbi, ìjà kọ́ eléyìí a kàn fẹ́ asteric àwọn kankan. A fẹ́ mú àwọn point kan jáde. Ó ní mi mórúkọ ma yìí. Ó ní that was where security police went after him. Ṣé ti rí pé nísìn tí wọ́n bá file ọ̀rọ̀ yìí tó bá dé court. Ìgbòho ti kọ́kọ́ náà wọ́n pa ó ti win wọn lórí yẹn. Number one, nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé when a security police tó bá fẹ́ lọ múyàn ní law Nigeria, law wa ò sọ fún wa pé ẹ lọ múyàn nínú ilé ẹ̀ lóru. Law Nigeria ò sọ pé ẹ lọ báyàn tẹ́ bá fẹ́ múyàn fún pé ó ṣe nǹkan kan. The only first thing tẹ́ máa ṣe ni pé kí lẹ máa ṣe ẹ invite ẹ̀. Or bí ó ṣe máa ń lọ ní Nigeria, wọ́n máa wá sílẹ̀ straight, wọ́n máa mú search warrant dání bóyá tó bá fẹ́ search ilé ẹ̀. Search warrant ṣe náà máa fi invite ẹ̀ ọkàn pé excuse me olóyè Sunday Igboho afẹ́ rí ẹ. Ẹ máa wá gbọ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá níbi tá a ti ṣe mistake nìyẹn o. Kí ni mistake wa náà? Ọ̀pọ̀lọpọ̀ wa sọ wípé olóyè Adéyẹmọ Sunday Igboho wọ́n ní bàbá Tinubu ló ní kó lọ pa mọ́lé. Àwọn kan ní Governor Ṣèyí Mákindé ó mọ̀ ń pa ẹ̀ ipe báwọn náà ṣe máa wá sílùú ẹ̀. Ṣé ti wá rí pé kíní order from the federal government of Nigeria ni. Number one, bàbá yìí ó ti tún kó bá federal government because international revenue máa gbọ́ ilé. Àwọn tó dẹ̀ ní agbára jù wá lọ gan ti gbé ìgbésẹ̀. Kí ló dé tó jẹ́ pé wàhálà là ń wá ní ìlú wa. Ìdí tí àwọn ọmọ Yorùbá fi ní pé ẹ jẹ́ kí oníkálùkù lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ continue kẹ́ máa gbọ́ mi lọ o. Him, and he was arrested and detained. On his release, he's released another... He was arrested and detained. So, arresting Sunday Igboho is not about pé èèyàn kan ló mú iṣẹ́ ẹ̀ lẹ̀. Wọ́n mú iṣẹ́ ẹ̀ lẹ̀, one, a lè rò pé wọ́n mú iṣẹ́ ẹ̀ lẹ̀ kan máa múlẹ̀. Wọ́n lè trace phone ẹ̀ because olóyè Adéyẹmọ ó lose. Gbogbo ẹnu mo fi sọ. Ìdí tí mo dẹ̀ fi ló lose ni pé olóyè like láti máa kóyàn mọ́ra, but ó ń kó ejò paramọ́lẹ̀ ọ̀ká ṣèbé. Ẹ bá mi love and like ní kẹ́ share. Ó kó ejò paramọ́lẹ̀ ọ̀ká ṣèbé ó kó wọn mọ́ra. Kíkó wọn mọ́ra tó kó wọn mọ́ra yẹn ó ti ń wò wípé bóun ṣe trust ara títí ẹ̀. Ló rò pé àwọn èèyàn trust àwọn èèyàn tó yẹ pé nítorí 100,000 wọ́n á gé orí ẹ̀. Nítorí 50,000 gan níbi tí ara ní Nàìjíríà dé wọ́n á pa ẹ̀. Ẹ bá gbọ́rọ̀ mi lọ o. Fresh threat. And we've sent a message back to him that if that has been done, we are law abiding. We don't kill or destroy properties. We try as much as we can. Now, man, you say we don't kill and destroy. So, who are the Hausa Fulani that come to Igangan láti máa lọ slaughter àwọn èèyàn? Tí ó bá sí pé YouTube and Facebook will not allow it. Mo ní oríṣiríṣi live tí wọ́n ti wá pa wá ní ọ̀dọ̀ wa ní ọ̀dọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n wọ Igangan, wọ́n wọ Ìbàdàn, wọ́n wọ Kwara, wọ́n lọ sí Èkìtì. Èkìtì kọ́ ni wọ́n ti lọ sí church. Ẹ̀yin èèyàn ẹjọ́ ajọ́ ń ṣe show yìí ni o. Ẹ máa rán mi létí o. Èkìtì kọ́ ló ti lọ church. Èkìtì ni. Ṣé ti rí kíní yìí àwọn iṣẹ́ secret police wọn. Mo rí yín sister mi Túráyọ̀. Mo rí yín iṣẹ́ secret police. Irú kíní yẹn náà ń lò tó fi ṣiṣẹ́ fún olóyè Adéyẹmọ. So definitely
anybody gbogbo ẹni tẹ́ ẹ bá dárúkọ àwọn èèyàn pé èpò èèyàn kan ló ṣe ẹ má tọra yín jẹ lóòótọ́ wọn láwọn èèyàn tí wọ́n sanwó fún tí wọ́n ṣiṣẹ́ fún ìjọba tó ń lẹ̀pọ̀ mọ́ Sunday àṣírí gbogbo wọn ti ń tú ẹ máa gbọ́ we went after him so eléyìí ti fi yé wa pé gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gangan ló went after olóyè ó wá ní pé wọn ò pa ọmọ kankan bọ̀ àwọn tí wọ́n pa ní gangan yẹn àwọn aráàlú wo ni ṣé ìlú tó wà yẹn ṣé ìlú wọn ni ṣé ọmọ Haúsá ẹ má ti jẹ́ lọ́bẹ̀ mú bọ̀. To stop it, and that was why the former chief of staff to the president said he has given us a tap on the back because what we did, the two no food supply that we carried out, that is stop our youth from taking drastic action, from also retaliating by burning the properties of southerners in the north or getting to injure or kill any southerner that is in the north. We have been doing this, protecting the interests of our brothers, our fellow brothers from the south. So we are telling him that if he does that again, we will not take that bad action, but we will send every of his people. We don't know whether they trust. Brother, may God bless you for that statement. I love you for that. Because no matter what Viable TV look be, I know no matter what Viable TV might see this, and I want them to send it to you. Exactly what we are waiting for. We are just waiting for that action to start without killing anybody. Send our people back home. Send them back to Yoruba land. Then let us send all Hausas and Fulani back to north. So, equation balance. Everybody want my dawa lot to any. Me over so you to the Yoruba program lele. But I want that guy to understand. He was telling us that was not a threatening. That is a threatening. I'm telling you for real. That's a threatening only because olóyè no wọ́n fẹ́ rí wọ́n gbà tẹ́ tún gbé ìgbésẹ̀ tẹ́ tún lọ sí níbo náà tẹ́ lọ yẹn náà tó tún lọ pa èèyàn èèyàn náà mi lọ tí wọ́n ṣe lọ sí ìlú kan nílẹ̀ Yorùbá sìn tí Sunday sọ fún pé kó fi ìlú bàbá òun lẹ̀ àwọn ṣe kúrò ńbẹ̀ ẹ má gbọ́ lọ. Or believe in him or not, but we will send every single Yoruba man back to the southern state. God bless you. This is not a threat. We are known with our action. We don't say what we cannot do. Whatever we say, we do it. And we are not afraid. Ẹ̀yin Yorùbá lẹ máa ń sọ̀rọ̀ lẹ ń ṣe. And this guy is very right. He's 99.9% right. Because we Yoruba, mama lọ mama bọ̀, tá a bá ti sọ̀rọ̀ báyìí tá a kójọ àwa mẹ́wàá, kẹ́ tó mọ tó ṣẹlẹ̀, gàgà wọ̀ bí méjì ti jáde lára yín, ẹ wo bí ṣe ṣe. Ṣẹ́tìrìpá méjì ti yọrí àwọn méjì yẹn wọ́n ti lọ taṣẹ́ wa wọ́n máa tún pé mẹ́ta wọ́n á pé mẹ́rin ọ̀rọ̀ á wá dàrú ohun tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nìyẹn o ẹ máa gbọ́ mi lọ. Because we are law abiding. Whatever we do within the context of the law of the Federal Republic of Nigeria. That is certain. This is my message or our message back to Sunday Igboho if he tries that. And then good enough. Here we will commend the security agencies for doing their best in protecting lives and properties. We know that they have also been doing their best. They have been losing their lives. A lot of security agencies have lost their lives courtesy of all these. My brother, why are you just talking like this? Mo de fẹ́ lo any foul language. So, our people yìí mọ̀ yìí pé àwọn kan kú lọ́dọ̀ àwọn, but wọ́n rántí bombs àti ìbọn àti àwọn èèyàn tí àwọn èèyàn dú ní ìgangan wọn rántí iye èèyàn tó pa wọn rántí iye kidnapper tó darapọ̀ mọ́ àwọn aláwùsá nílùú Yorùbá wọn rántí yẹn ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ ṣẹ́rí ẹ rí pé ọ̀rọ̀ yìí ò sọ̀rọ̀ ebú bọ̀ mò ń fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí àwa Yorùbá bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rí pé a ní kókó nǹkan tó ń pè ní kókó ni point Yami Turayo, God bless you, Mori Ima. Nǹkan tó ń pè ní kókó ni point, but ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ help mi láti send kíní by WhatsApp ẹ jù sórí status yín kí àwọn èèyàn lè gbọ́ ètò yìí lẹ́yìn. Ẹ má jẹ́ ká dàgbọ́ nítorí pé ọmọ Yorùbá ẹ fura. Àwọn tó wà ní nọ́ọ̀tì wọn ò fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ láti pè wọ́n pé ẹ come back home, but nevertheless wọn ò fẹ́ listen sí wa. But mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ yìí pé níbi tọ́rọ̀ yín lọ the best bet fún wa ni pé
kó ní kálukú lọ láìsí jà but a bá sọ̀rọ̀ ọmọ Yorùbá kan ní pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń wage war mò ń bọ̀ ń bẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ ìtàn. IPOB, ESN, saga. So I'm sure the security agencies themselves are not happy with what is happening. But their hands are tied because they are security agents. There are laws, they are abided by two laws. The ethics of their own services and then the Constitution of the Republic. But in our own case, we are not binded by their own law. We are binded by the Constitution. And the Constitution permits us to do what we are doing for as long as we do not infringe into the fundamental human right of any other Nigerian. And that. Ṣẹ̀wárí èyí tẹ́ bá jó lórí wa ìlànà Oòduà YDSM wa ilé agbára èmi ò ní kẹ́ pé àwa o bọ̀ tó bá jẹ́ pé ní Amẹ́ríkà a nídìí ẹni tó lè sọ òyìnbó àti Yorùbá dáadáa àwọn ògbóyìnbó èmi ò gbóyìnbó rárá torí mo lè tàbọn I swear to God mo lè tàbọn a nídìí ẹni tó máa ṣe conference meeting yìí tí kò dẹ̀ ní wàhálà ṣé ní nǹkan tó yẹ ká fi máa tákù àwọn pípù yìí ó ń gangan rèé ìgbà tó ṣe lè nobody after this man bò mo máa ń wò pé tọmọ Yorùbá kan bá jáde tó bá ṣe they will be after us why is it like that are we not the same citizen of Nigeria question mark nìyẹn o question mark. We have been doing and we've been trying as much as we can to ensure that we do not infringe in the fundamental human right of any other Nigerian, and that is why we allow and we live peacefully, amicably, respectfully, and in a brotherly manner with any other Nigerian that is resident in the 19 northern states. You can bear me witness here that in the last 2 years, no southerner, either an Igbo man or from the middle belt or that the Niger Delta zone or Yoruba man that was killed or property destroyed by any northerner in the last 24 months. In the last 24 months. So it don't ṣẹlẹ̀ ní ìlú tí wọ́n ti lọ ṣe wèrè recently. Somebody should tap it for me, Joe. Only ìlú kan mo dẹ̀ ti gbàgbé tán lọ Ìwérelé. God bless you. Máa yín ní ẹnìkankan. Àwọn tó wá sí Ìwérelé wọ́n ṣe Yorùbá o. Ní ìgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n pa èèyàn débi pé ọlọ́dẹ ìlú kí náà pé OPC ìlú tó jó lórí wọn ó bá lọ nígbà tí agbára máa yẹn ò ká ìbọn sí àwọn olórí burúkú yìí tó ń mú dání mo ti ní mi ní ṣépè bọ̀tẹ́nu mi ò ní gbòfo wọ́n pa èèyàn ní Ìwérelé dẹ̀ wà lára ìlú tó jẹ́ pé number 1 nínú ilẹ̀ Yorùbá tó yẹ pé ọmọ Yorùbá mọ̀ pé Ìwérelé is one of the mi nǹkan dá sí ngbà yẹn ni o because ìdí tí mo fi dá sí ni pé gbogbo àwọn ọba ìlà bá sọ̀rọ̀ wọ́n ní keep quiet ẹnu wa ń rùn kíní kan mò ń bọ̀ mo fẹ́ kí màá yẹn sọ̀rọ̀ tó ti wá sí ti wá sọ. And we've been clamoring, we've been complaining, we've been crying, and we believe that with the new arrangement of the new government, we believe that a drastic action is being taken, and we continue. That's why we are commending the security agencies for what they've been doing. We'll continue to pray for them, we'll support them in whatever means possible, so that there will be peace in this country. We don't have any other country than Nigeria. So we all have to work as a team to sustain this country, to continue to live as one people. Like in the words of the president, he said we are members of one family, but living in different rooms. But we are all in one house. We are not members of one family. In room 1, we don't have the same culture. We don't have the same language. That does not mean that we are not members of family. It's just the rooms that divide us, not the house. We are in one house. So we are saying that we should continue to exist as members of one house. But then existing as members of one house does not mean that you continue to put your hands in my eye and then I will continue to blink to the level of, destroying my eyes, and I will not say anything. And that's why we are saying what we are saying. Thank you very much. Well. Sherry, ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Mo lérò pé gbogbo ala gbọ́ ọ̀rọ̀ yẹn. But abade tó fẹ́ tún ọ̀rọ̀ yẹn gbọ́, I can still repeat it. Kí n tún play. Àmọ́ mi ní to play. Torí mi fẹ́ pẹ́ lórí kíní ká kàn ṣe pápápá ni. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yin tí mo pè mo need favor kan. Favor ẹyọ kan tí mo need ni pé ẹ bá mi follow page mi.
both Facebook and my YouTube. Ẹ bá mi follow ẹ. It's the time tí mo fẹ́ kí àwọn èèyàn máa wo èmi náà direct. Méjèèjì orí méjèèjì ni mo wà right now. Orí Facebook mi gan ẹ rí pé Ààrẹ Almaroof 2 lélẹ̀ tí mò ń lò yìí. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ràn mi tí mò ń rí 1,000 2,000 láftà tá a bá ṣe show tán ẹ̀yin 1,000 2,000 tẹ́ ẹ wò yẹn ẹ kàn bá mi click kò ná yín ní kọ́bọ̀. Wallahi, and you guys know that. For you to click pé mo follow Ààrẹ kò ná yín ní nǹkan kan. Waris mo rí ẹ Jinodu kò ná yín ní anything. Ọmọ wọnú wet mo rí ẹ Ashandi kò ná anybody ní nǹkan kan ipe kẹ́kọ̀ọ́ click pé wọ́n gbó lọ yín fún pé ẹ click pé ẹ follow Ààrẹ. Ẹ wò látọdún tí mo ti ṣe YouTube mi jáde àwọn èèyàn ń gbé èèyàn 20,000 25,000 wọ́n ń wò níbòmí because nítorí pé ẹ rí pé ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi mo lè ṣe mistake o don't get me wrong ọ̀rọ̀ mi lè wà tí máa sọ tí ò dáa but ẹ fi mistake ẹyọ kan tí mo ṣe yẹn ẹ zero ẹ kẹ́ fi wo 9 tí mo pass ẹ fi mistake mẹ́ta tí mo bá ṣe ní ọ̀rọ̀ mi ẹ bá mi zero ẹ kẹ́ sọ di 1 kẹ́ wò pé mo pass méje nítorí pé mi ò gbọ́n tán mi ò dẹ̀ lè mọ̀ tán láyé gbogbo eléyìí tá a ṣe a kò fi ń dára wa lára yá a kò ń ṣíra wa ní etí ni ibi tí mo wá fẹ́ kẹ́ lọ ẹjọ́ bí ṣe sọ please once you come to my page tó bá ti jẹ́ pé ẹ wá sí page mi please and please I beg you ẹ kàn bá mi click follow lásán tẹ́ ẹ bá ti subscribe follow lórí ó dà pé follow ní ti YouTube máa ń sọ subscribe ní Facebook náà máa ń sọ subscribe àti follow ẹ kàn follow page yẹn jẹ́ kí n tẹ̀ rí nǹkan tí mo ṣe ẹ jẹ́ kí n rí bí 1,000 followers láàrin èní sí 1 week ẹ jọ̀ọ́ ẹ rí pé mo bẹ̀ yín ni ẹ má jẹ́ kó jẹ́ pé mi náà kàn ń sọ̀rọ̀ dànù ìlú Amẹ́ríkà ni mo wà mí ní complain mi kì í ṣe bàbá mi ló ní ìlú but Ọlọ́run gbàdúrà tiwa náà débi pé àwa náà ràn yàn lọ́wọ́ àmọ́ ẹ̀yin ọmọ Yorùbá tí a bá ti ń ṣe nǹkan tó bá ti di pé à ń káwọ́ gbéra ibi tí wàhálà máa ti ń dé nìyẹn mo wá fẹ́ kí àwọn bàbá mi tó jẹ́ olórí nínú YSCM yẹn ẹ jọ̀ọ́ ìlànà Yorùbá Oòduà in diaspora ẹ make organization then ilé agbára in diaspora both home and abroad ẹ make nǹkan tí wọ́n ń pè ní connection kan nǹkan tó yẹ kí n sọ fún ẹgbẹ́ ni but mo tún fẹ́ sọ eléyìí náà a nídìí ẹni tó máa speak against man yìí pẹ̀lú proof because man yìí ń proof pé àwọn ò ní nǹkan kan táwọn ṣe pẹ̀lú wa but ó ní pé tí olóyè Adéyẹmọ Sunday Igboho tó bá ti try láti tún send àwọn ó dà pé last time yẹn tí wọ́n lọ ja tó kidnap ọmọ ní Ìgàngán mo sọ̀rọ̀ inú ọ̀rọ̀ mi mo ní nígbà tí last time mo ní wọ́n lọ sí Ìgàngán ìgbà tí Sunday ò lè take ẹ̀ mọ́ ní Sunday ní no ẹ lè máa pa àwọn èèyàn tèmi kò lè possible kẹ́ máa pa àwọn èèyàn mi ní ìlú bàbá mi ni olóyè fi yarí ìgbà tó olóyè yarí ló di pé olóyè wò pé okay tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí ìlú bàbá òní gbogbo Ọ̀yọ́ ẹ mọye ìgbà tó lọ súnlé nìbàdàn ẹ mọye bó ṣe gbé ọba wọ́n ti gbé ọba máyì dẹ̀ fi ń yé wa wípé àwọn òṣè kankan tó bad mi rò pé understand máyì fi ń yé wa pé àwọn òṣè kankan tó bad but ìbẹ̀rẹ̀ kíní gangan ni mo love jù and màá tún ìbẹ̀rẹ̀ yẹn play After his release, every Nigerian is aware he has threatened to send out all Fulanis that are in the 6 Yoruba states. And we have sent a message to him, and our message was clear, that we will not tolerate that any longer. The last time he did that, we lost about 115 people. That was clear, and that was why the secret police went after him, and he has to cross over to Benin Republic, where Kama caught up with him, and he was arrested and detained. On his release, he's released another fresh threat, and we've sent a message back to him that if that has been done, we are law-abiding. We don't kill or destroy properties. We try as much as we can to stop it. And that was why the former chief of staff to the president said he has given us a tap on the back, because what we did, the 2 no-food supply that we carried out, that is stop our youth from taking drastic action, from also retaliating by burning the properties of southerners in the north or getting to injure or kill any
Southerner that is in the north. We have been doing this, protecting the interests of our brothers, our fellow brothers from the south. So we are telling him that if he does that again, we will not take that bad action, but we will send every of his people. We don't know whether they trust or believe in him or not, but we will send every single Yoruba man back to the southern state. That this is not a threat. We are known with our action. We don't say what we cannot do. Whatever we say, we do it. And we are not afraid because we are law abiding. Whatever we do within the context of the law of the Federal Republic of Nigeria. That is certain. This is my message, or our message, back to Sunday Igboho if he tries that. And then good enough. Here we will commend the security agencies for doing their best in protecting lives and properties. We know that they have also been doing their best. They have been losing their lives. A lot of security agencies have lost their lives courtesy of all this IPOB, ESN saga. So I'm sure the security agencies themselves are not happy with what is happening. But their hands are tied because they are security agents. There are laws. They are abided by two laws. The ethics of their own services and then the Constitution of the Republic. But in our own case, we are not binded by their own law. We are binded by the Constitution. And the Constitution permits us to do what we are doing for as long as we do not infringe into the fundamental human right of any other Nigerian. And that we have been doing, and we've been trying as much as we can to ensure that we do not infringe in the fundamental human right of any other Nigerian. And that is why we allow and we live peacefully, amicably, respectfully, and in a brotherly manner with any other Nigerian that is resident in the 19 northern states. You can bear me witness here that in the last 2 years, no Southerner, either an Igbo man or from the Middle Belt or the Niger Delta zone or Yoruba man that was killed or property destroyed by any Northerner in the last 24 months. Nothing of such has happened. But in the case of our own people, everybody will be a witness. It's almost an incident of every day. And we've been clamoring, we've been complaining, we've been crying. And we believe that with the new arrangement of the new government, we believe that a drastic action is being taken, and we continue. That's why we are commending the security agencies for what they've been doing. We'll continue to pray for them. We will support them in whatever means possible so that there will be peace in this country. We don't have any other country than Nigeria. So we all have to work as a team to sustain this country, to continue to live as one people. Like in the words of the president, he said we are members of one family, but living in different rooms. But we are all in one house. The difference is just that I am in room 1, the next person is in room 2, the other one is in room 3. That does not mean that we are not members of family. It's just the rooms that divide us, not the house. We are in one house. So we are saying that we should continue to exist as members of one house. But then existing as members of one house does not mean that you continue to put your hands in my eye and then I will continue to blink to the level of destroying my eyes, and I will not say anything. And that's why we are saying what we are saying. Thank you very much. Well, Sunday Igboho, after his release. Ṣé ti gbọ́ ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé ṣẹ́yìn náà ti gbọ́ ṣé rí pé put ọ̀rọ̀ yẹn dáadáa inú mi dùn bí máa ṣe put ọ̀rọ̀ yẹn má yẹn parọ́ fún yín o inú mi dùn bọ̀ nǹkan tí Yorùbá lè ṣe tó lè dùn mọ́ mi ni pé kí anybody máa allow Sunday kó respond fún àwọn people yìí because mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi níbi tí oníkálukú àtọpọlọ wa wà wọ́n lè ní olóyè lọ dá wọn lóhùn olóyè làwa pè ní olórí wa ní jagunjagun bàbá Bánjí Akíntóyè òun ló head gbogbo Yorùbá ní ọwọ́ tá a wà yìí now kí ni nǹkan tá a lè ṣe ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o kí ni nǹkan tá a lè wí ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣóòtá rẹ̀ mú wá yìí kí ló kọ́ wa lọ́gbọ́n ìwọ lè wò pé kò kọ́ ẹ lọ́gbọ́n àmọ́ nǹkan tẹ́ ẹ lè ṣe tí àwọn ọmọ wa nígbà tí mo wo kíní over 178,000 viewers ló ti wò nítorí pé kíní yẹn pàtẹ́ẹ̀nì mọ́ wọn and I'm telling you tí àwa Yorùbá bá ń ṣe àdọ̀nkí ẹlòmíì lè wò pé mi láìka rẹ yẹn ọ̀rọ̀ tó máa ń sọ gan ò tiẹ̀ ní sẹ́ǹsì agree ọ̀rọ̀ tó ń sọ kò sọ́gbọ́n bẹ̀ fine ọ̀rọ̀ tó sọ ó mọ́gbọ́n wá déédéé àmọ́ àwa táwa ń jà
ní ìlú yìí wípé nǹkan tá à ń ṣe yìí ó dáa àwa ìyà kọ́kọ́ ò jẹ́ nìkankan tó wà ń lo òyìnbó tó ń jà tẹ́ bá wo gbogbo àwọn tó ń jà fún ọ̀rọ̀ Yorùbá nation yìí 80% wọn ìlú òyìnbó ló wà 90% tó ń ná owó Yorùbá nation ìlú òyìnbó ni wọ́n wà àti ná owó Yorùbá nation to the extent pé wọ́n ń fowó wa kọ́lé ṣé ń tọrọ wọn nìyẹn àti ná owó Yorùbá nation sending dollars every day meeting ilé ní meeting lọ́la ẹ̀dáwó yìí ẹ̀dáwó yìí ẹ̀dáwó yìí ẹ̀dáwó yìí kọ́ máa fi ṣe nǹkan kan àwọn tẹ́ ń dáwó fún before you know it ẹ ti rí mẹ́sì sí ti wọn ẹni tí ò ní táìní rárá tí ò lọ́kadà tí ò ní nǹkan kan ẹ̀ rí mọ́tò ń di ẹ̀ ẹni tó yẹ pé ilẹ̀ bàbá ẹ̀ ó ti tó 20 years ta ló máa rí kínílẹ̀ tí ò ní bù ú wọ́n ní fọ́tọ́ tí wọ́n bá ní fà mí lẹ́pọ̀n kí n fà ẹ́ lẹ́pọ̀n ọwọ́ tèmi lẹ́pọ̀n tèmi máa jásí kò ní já sọ́wọ́ lọ́wọ́ òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ ó rẹ́sẹ̀ wèrè òbú òun lọ̀rọ̀ Yorùbá nation nítorí pé àwọn ọmọ Yorùbá á ṣe nǹkan tó yẹ ká ṣe bọ̀ àwọn tá a bá ń sọ̀rọ̀ òun ló máa ń dùn mí àwọn tá a bá sọ̀rọ̀ lórí kínní ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ yín ẹ̀ ní fẹ́ràn àwa tá a jẹ́ Yorùbá tá a ń jà lórí kínní ó bẹ̀ yín bí ṣe ń ṣe kínní kẹ́ lọ wò lórí iṣu ẹlòmíì wàá di rí 27,000 kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ò sọ̀rọ̀ rárá tó kọ̀ bọ́ta ẹ wá gbẹ́tọ̀ yìí o kíní kan ẹgbọ́n lẹ́nu ààrẹ tẹ́ bá máa fi wò ó ẹ rí i pé 20,000 people we know how much YouTube pay amòye tí wọ́n ń san kò wá ní jẹ́ pé àwa tá à ń sọ̀rọ̀ tá à ń wéṣì saliva wa tí à ń pọ̀ brain wa tá à ń fi brain wa ṣiṣẹ́ tí kò dẹ̀ dákẹ́ tọ́lọ́hùn tí ní kẹ́mi wa dákẹ́ àwa tá à ń ṣiṣẹ́ yìí ẹ rí nǹkan kan ṣe síbẹ̀ and kò know any one of you ní dimes ibi tí Haúsá tó fi nà wá ó ní mo sọ fún yín yẹn eléyìí sì bí mo sọ yìí pé every one of us ẹ mú kíní ìtẹ́rí lórí YouTube yín lórí Facebook yín gbogbo yín lẹ ní Facebook ẹ kàn jù sí status yín lásán o ní láti send ẹ̀ sí ọ̀kọ̀ọ̀kan perhaps sí status ẹ people will click on it and they will listen before you know it ó ti wọ 5, 6, 7, 8, 10,000 nígbà tí mo ní èmi ló kàn sáwọn èèyàn ò bọ́ta ẹ wòye followers wa àti ẹ̀dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube o YouTube ni mo kọ́kọ́ dúpẹ́ fún because mo rí more than 6,000 people tó wo kíní within 3 days that is what I'm talking about now ẹ jẹ́ ká help ara wa ẹ jẹ́ ká tẹ̀léra wa ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe kókó ibi tí mo wá lọ ni pé ẹ̀yin tẹ́ wá jẹ́ olórí Yorùbá ẹ ti gbọ́rọ̀ mo ti share sí gbogbo page wọn lè sọ fún mi pé àwọn ò gbọ́ ẹ̀yin kẹ́ ẹ wá ṣe kíni kẹ́yìn náà wá take action bóyá ní Nàìjíríà ni o bóyá l'Amẹ́ríkà ń bí la máa ti kọ́ àbí 8 sí 10 jọ o tá máa wá leader kan tó máa lead wa tó náà máa sọ̀rọ̀ lórí kíní exactly bí máa ṣe put ẹ̀ ó ní Sunday Igboho ó tírẹ́tì wọn pé kọ́ ọmọ ẹ̀kọ́ kù nílùú ó dà pé last time ìgbà tó kù mo yán l'accident ni o because mo mọ̀ pé ọmọ Yorùbá ò pa nìkankan nu wọn I know that for sure pé Yorùbá ò pa nobody nínú wọn so why tó sọ fún wa pé àwọn lose 115 bóyá lose ẹ̀ by accident o by whatever but àwọn people yìí wọnú igbó wa now ó dùn mí tí mi morúkọ bọ̀bọ̀ yìí ó ní ìbá máa pass message yẹn sí pé ó ní ẹnìkan kò kú bọ̀ kí ló dé tí àwọn Fúlàní wọnú igbó wa ẹ wá jẹ́ tètè sọ kankan fún ẹ̀yin ọmọ Yorùbá ẹni tó bá wù kó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ ṣé rí wọn bá ọpọlọ kékeré ọgbọ́n orí tèmi tí mò ń lò yìí ẹ kò máa bá mi digest ẹ máa bá mi sun pọ̀ mọ́ ti yín ẹ so pọ̀ kẹ́ wò pé ìjọba ọkùnrin tó ń pè láàárẹ̀ yìí sọ̀rọ̀ tó ń sọ yìí so make sense. Number 1 ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ nílẹ̀ tẹ́ ẹ nílé gbogbo yín pátá tẹ́ ẹ ti múlẹ̀ yín tẹ́ ẹ ti tà fáwúsá tán ẹ̀rín yín pa mí ṣé ẹ fẹ́ gbọ́ if you are a citizen of United States tó wá ra ilẹ̀ tó débì báyìí bá a ṣe jẹ́ ta débì tó yẹ pé àdìjẹ́ second class citizen nílùú yìí tó yẹ pé gbogbo nǹkan tó lè ṣe làwa náà lè ṣe àkàn lè jẹ́ president ni bóyá àwọn tàbá bíbí lè jẹ́ senator I don't know something like that but ilé tó o bá rà nílùú Amẹ́ríkà nǹkan tí kò yé yín ni pé o ò lè gbé ilé yẹn lọ Nàìjíríà the best fún ẹni pé tó o bá ti ń kó lọ́ọ̀lù ẹ múlẹ̀ yẹn tà á kó dẹ̀ gbowó ẹ kó máa lọ́ọ̀lù bàbá ẹ mortgage ìlú yìí ìmí 20 years ìmí 30 years ìmí consolidate bọ́ báyìí fẹ́ kó sán ni àwọn ọmọ ló máa ń sọ gbèsè yòókù
gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wà Nàìjíríà but àwọn alágbára tó ń fi agbára ni wá lára wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀tọ́ tó tọ́ sáwọn ọmọdé gbogbo ẹ̀ ni mo ti rí tó yẹ kí wọ́n máa fún àwọn ọmọdé ní Nàìjíríà gbogbo ẹ̀ ló wà nínú constitution wa àwọn kan jókòó wọn dẹ̀ ń gbà wọ́n fi ilé wọn wọ́n fi ń to dollar pounds and anything wọ́n fi ń to sínú ilé and we keep quiet. ẹ máa rí ẹlòmíì fọ́múlà tí wọ́n ṣe ń ná owó ní Nàìjíríà ẹ bá máa lérò pé gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí ló ń ṣògùn owó ọ̀nà pọ̀ bìrìbìrì pọ̀ àwọn tó ń jẹ owó ìjọba tó fi ń lá àwọn èèyàn lójú ó pọ̀. Constitution gbé yín pé as House of Representative this is what you have to do this is what you supposed to do but we don't do what we supposed to do at the right time. Even not only in Yoruba land, not only in La Hausa, not only in La Igbo, Nigeria as a whole, it's the same thing. Kí ni nǹkan tẹ́ wá lè ṣe fẹ́mi tó lè tẹ́ mi lọ́rùn ni pé ẹ jẹ́ ká pe meeting ní wàrà ń ṣe ṣá ká dẹ̀ wọ ẹni tó máa lead wa. Kí wọ́n dẹ̀ post ẹ̀ síbi táwọn èèyàn máa ti rí gbọ́. Ẹ má kàn lọ post ẹ̀ síbi táwọn ti ní rí gbọ́. Ṣó ti yé yín? Èmi ò mọ nǹkan tá a lè ṣe mọ́ o. Mo dẹ̀ sọ̀rọ̀ kan fún yín. Èmi ló kàn 1,000 láàárọ̀ yìí ojoojúmọ́ ló ń ṣèǹjì bí olórí burúkú ojoojúmọ́ ló ń ṣèǹjì tèmi bá ní mo wà nínú ẹni tó ń dùn mọ́ irọ́ ni mo pa mo wà pé mo wà nínú ẹni tó ń dùn mọ́ pé bó ṣe ń ṣèǹjì irọ́ ni mo pa because owó tá à ń fún wọn ọ̀pọ̀lọpọ̀ wà ń lu òyìnbó òkè ẹ̀wò ń sìn láàárọ̀ yìí is $1,152 now ó ti change as at now lórí tap is $1,148 to $1 nígbà tí mo dé lu yìí ó dà pé $100 to $1 àbí $120 to $1 mi ìrántí mọ́ ẹ̀yin wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń sìn bọ́ mo sọ̀rọ̀ tó ń jọ yẹn àwọn kan tó ní làákàyè wọ́n dá mi lóhùn lórí YouTube torí ọ̀pọ̀lọpọ̀ ló ní làákàyè bọ́ àwọn kan kàkà tó yẹ kó ra wo kọ́mẹ̀tì kó fi ọgbọ́n ṣe wọ́n máa tún bú mi ní nǹkan tó máa wá ń yà mí lẹ́nu ni pé nínú ẹ̀yin tẹ́ ẹ lọ tẹ̀ka yìí èèyàn mélòó nínú yín ní APC PDP ti mú 50,000 wá fún nínú ilé bóyá mo lè rẹ́ni dá mi lóhùn níbí báyìí èèyàn mélòó nínú yín ni wọ́n ti ní ẹ lọ check account yín o ẹ rí 20,000 in every citizen of Nigeria is either millionaire or not. Ìgbà tó fún wa ní stimulus check níbi ní Obama tó pín owó ìgbà tí Obama pín owó fún wa tó ní kó fún wa ní ṣe 600 ló fún wa bí ẹ̀mẹ́ta ó nídìí láti sọ pé òṣèṣẹ́ ń lọ tó gbowó once your social security tó ti wà intact you will definitely see that money there ó máa rí ń bẹ̀ nígbà Trump náà wọ̀ bẹ́ ó ṣe àwọn tó gba tí wọ́n padà ẹ̀yìn ẹ̀wọ̀n sì we are under kò sí ẹni tó ṣiṣẹ́ nílùú yìí tí ò sí ní under paycheck even serve yourself kò dání complain ẹ o máa wọ under paycheck because o máa file the tax lọ́dún guess what tó o bá ṣiṣẹ́ 120,000 lọ́dún tó o dẹ̀ ní ọmọ lọ́ndà ẹ̀ àbí tó ṣe less tó bá ṣe less ẹ jẹ́ n put ẹ̀ pé tó ṣe less tó ní ọmọ lọ́ndà ẹ̀ owó ẹ̀ níjọba gbà torí wọ́n yọ tax ní every week tó ń gbowó àbẹ́ every 2 weeks tó ń gbowó àbẹ́ every month tó ń gbowó wọ́n yọ tax kúrò nínú owó ẹ̀ wọ́n fi owó ẹ̀ ṣòwò tó bá máa fi di ending of February March April ending before then everybody máa ti gba owó ẹ̀ tó fi ṣòwò yẹn máa double ẹ̀ ìwọ tó bá ń gba bí 60,000 lọ́dún tó bá lọ́mọ tó dáa ó lè gba $6,000-7,000 èyí tẹ́ wà ń lu òyìnbó ẹ kọ́ọ̀tì mi ẹ sọ síbẹ̀ pé ààrẹ you are lying tó bá jẹ́ ọmọ pa kí wá fún yín ní proof àwa náà ń sọmọdé nílùú yìí mọ́ ìlú tí wọn bá ti lò kọjú ọdún 5 ọdún 10 mẹ́ẹ̀ẹ́dógún tó ti kọjú 20 ọdún ẹni tó bá ní pé mi ìmọ̀ nǹkan tí mò ń sọ let the person just come kó sọ kó type gbogbo àwọn tó ń fún mi ní comment lórí YouTube mo reply wọn kò yẹ kí n máa reply but mo rí pé kò yé wọn ni and which I don't even mean ní time ló yẹ kí n máa reply but mo kàn fi àyè lẹ̀ pé káwọn èèyàn comment ẹlòmíì máa ń ṣe YouTube ẹ̀ á ní kò òun ò fẹ́ comment but I want people to comment because ìdí tí mo fi máa ń gba comment yẹn ni pé mo lè rí ẹni tó máa correct mi bẹ̀ pé ààrẹ ibi tẹ́ ẹ lọ yẹn this is what happen ni mo yẹn sọ fún èèyàn pé ẹ fún wa ní tiyín
tó bá ṣe show lórí social media tó bá ṣe show lórí TikTok tó bá ṣe show lórí Facebook kàkà tó yẹ kí àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa correct me if I'm wrong. I'm not perfect and I will continue saying it. There's nobody perfect láyé yìí. Nínú ìgbéyàwó èèyàn ò perfect. Ó bá kọ́lé ó perfect. Bó o lọ́mọ ọmọ tó o ní gan Ọlọ́run nìkan ló ń báyàn tọ́ ọmọ. It's not about Nigeria only. It's not about America only or being in London or being whatever. Orí ló ń báyàn ṣe. Ẹni tó bá tún wá gbéyàwó ẹ̀ wọ̀lú òyìnbó tọ́lọ̀ ò dẹ̀ dá irú orí ló bá yín ṣe ẹ̀ mọ́ kọ́kọ́ ṣe. I swear to God. But ọ̀pọ̀lọpọ̀ a máa wí pé story oríṣiríṣi ló wà behind nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kí n tó máa lọ because mo ti fẹ́ máa lọ torí kí nìyẹn ti ń gùn mí lọ sí ibòmíì bọ̀ mo ń lọ bòmíì lóòótọ́ but before then let me tell you this ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ nǹkan tí mo yẹ sọ ó ní mo rí ẹ TK Shitu kò ní bàjẹ́ Ọlọ́run ni yóò bàjẹ́ ó ní ẹ go back pé tí olóyè bá threat àwọn ọmọ àwọn tó ní kó send wọn padà sí north òun náà àwọn náà máa send gbogbo ọmọ Yorùbá padà sí north ẹjọ́ torí Ọlọ́run ṣé máa send bàbá Tinubu tẹ̀lé wọn torí mo máa ń wo àwọn tẹ́kọ̀ máa ń sọ̀rọ̀ torí pé mo ní mo ò ní bu ni mi fẹ́ kọ̀ sí ẹ̀ kó náà lè understand let your people say this to you kọ́ bá mi tu fún ẹ ní Yorùbá tó ti yé kọ́ máa bá mi interpret my Yoruba to your English because èmi ò gbóyìnbó I know you understand very well ọ̀pọ̀lọpọ̀ yín gbọ́ Yorùbá but let me tell you some nǹkan tí àwọn nọ́ọ̀tì bá ń ṣe fún wa ní ọ̀dọ̀ wa nísàlẹ̀ ẹ̀yin nọ́ọ̀tì àwa ò lè lọ ṣe nílẹ̀ Haúsá wọn bí ọmọ Yorùbá kan da kó gba Haúsá létí ní nọ́ọ̀tì ó ti kú nìyẹn mo láwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ pẹ́tẹ́ wọn kódà ó máa jẹ̀bi báyìí ó máa jàre wàá dẹ̀ tún máa pè rẹ̀ pé wọ́n ló jẹ̀bi tó bá ti pé yàrá tó ti dé sọnù kíní kan tó ti ṣèdè síra tó o bá ṣọ́ra wọn máa pẹ́ wà láì kò sí kan ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ iná pa Deborah ń sìn látìgbà tó ti pa Deborah justice dà àárí ẹni justice torí pé ọmọ yẹn bú ànábì wọ́n sọ̀kò pa ànábì tó ti jẹrà Jésù tá a lè rí mọ́ ẹ má bínú ẹ̀yin Christian àti Muslim o èmi bí ní pé njọ́ta ẹ bá ti kú lórí Jésù títí ẹ ìwọ tó bá lánàbì náà ń bọ̀ njọ́ tí bá ti kú ni máa lánàbì kí ló ṣe wá gangan mélòó nínú yín ló ti lọ sọ́run tó mú kọ́kọ́rọ́ àlùjànnà wá èèyàn mélòó nínú ẹ̀yin àáfàá nínú ẹ̀yin wòlíì nínú adáhunṣe tó ti lọ sọ́run tó ní this is kọ́kọ́rọ́ àlùjànnà ìkan tó sọ bẹ́ẹ̀ wọ́n fún èmi ní kọ́kọ́rọ́ mo wá mú kọ́kọ́rọ́ yẹn padà wá sáyé ó wá ṣẹ̀ṣẹ̀ sọ fún wa bó ṣe ń ṣe lọ́run wọ́n á ní tó o bá níyàwó méjì tó o bá ṣe déédéé tó o bá tún dọ́run wàá tún ní ìyàwó tó dáa ṣé wọ́n tún na wọ nílọ́run ni ṣáàtún báyọ̀ sùn lọ́run ṣọ́tún báyọ̀ sùn ló jẹ́ pé a ti fi eérú a ti fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tó yẹ pé tó o bá kú lẹ́ni tó bá ju ẹ sí kòtò gbàrà láàrin 24 to 48 hours àwọn tó máa ṣèdájọ́ ẹ ti dájú ẹ ìyókù ó ti di yẹ̀pẹ̀ padà yẹ̀pẹ̀ náà fi mọ wá yẹ̀pẹ̀ yẹn náà la máa padà sí kó o tó lọ́jọ́ márùn-ún ó ti bẹ̀rẹ̀ sí ní jẹrà ìjọ márùn-ún ti ẹ̀ kéré tó yẹ pé tí wọn bá kú lé ní ìbáyìí sìn inú ilé tó ti kú yẹn ẹ̀rù wọn máa ba gbogbo yín ní bẹ́ẹ̀ pé ìwà àtìyàn ẹ̀kọ́ lẹ́jọ́ ń jẹun bẹ́ẹ̀ pé ìwà àtìyàn ẹ̀kọ́ lẹ́jọ́ ń bára yín sùn ẹ gẹ́ẹ̀tì mi ẹ lọ́ọ̀fù tẹ bá láìkì kìíní ẹ jọ ẹ love and like ẹ jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn sì ń wo show yìí mo kàn ní pé everybody quiet ni ẹ love and like nǹkan tó máa ń jẹ́ kí show jìnnà nìyẹn when you love it people will come on it please èmi ò kíá tí ó bá jẹ́ èèyàn 20 péré ni but mo mọ̀ pé my message will go far mo mọ̀ yẹn dáadáa ẹ kàn bá mi share kí ló ṣẹlẹ̀ tó o bá ti kú sí tọkọ tìyàwó tẹ́ ẹ jọ ń ṣe tẹ́ ń bára yín sùn tó yẹ pé ẹ lè ṣe kẹ́ má máa gbéra yín jó lẹ́ẹ̀kẹ́ tó bá kú kan ìkan máa bẹ̀rù kan báyìí ni pé ó máa di mi ò lè fọ́ ọkàn mọ́ ẹ jọ kí la wá ń gbélé ayé gẹ́gẹ́ fún kí la wá ń ṣe bẹ́ẹ̀ tá à ní kú mọ́ now he's talking about we go to send them back ṣé o máa send bàbá Tinubu àti gbogbo ọmọ Yorùbá tó wà ní náà tí náà máa send wọn padà kí là ń gbélé ayé tá à ń gbé kí la wálé ayé mọ́ yà fún ẹ wò ó sì inú ọ̀rọ̀ tá à ń sọ yìí sì ọmọ ọlọ́mọ kú mò ń bọ̀ lórí ẹ̀ excuse me Mohbad kú ọmọ yẹn kú gbogbo everybody nílẹ̀ Yorùbá sì wọ́n ti sọ ọmọ yẹn di channel tó fi ń rówó ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe Yorùbá nation
wọ́n ti sáku ń bẹ̀ wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ Mohbad ni lójoojúmọ́ tẹ́ bá máa ṣí péjì wọn báyìí Mohbad ni bó o bọ́ rí TikTok báyìí Mohbad ni bó o bọ́ sórí Facebook báyìí Mohbad ni now ó ti sọ kí ni ẹ bóyá bàbá Mohbad á tún gbọ́ please ẹ jẹ́ ẹ bá jẹ́ ẹbí ẹ sọ fún bàbá Mohbad tó bá nígbàgbọ́ lórí sùtánà tó bá nígbàgbọ́ pé Ọlọ́run ni ọba tí ó jẹ́ ìkan tá a dẹ̀ mọ̀ pé ìkan ni gbogbo wa sìn àtẹlẹ́bọ ni ẹ o mùsùlùmí ni ẹ o onígbàgbọ́ ni ẹ o oníṣẹ̀ṣe ni ẹ o tí a bá ṣe ń pè kọ́ Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ bó dẹ̀ ṣe ń dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò bá máa dá àwọn ẹlẹ́bọ lóhùn kó máa rí nǹkan tó ń ṣe wọ́n á ti fi ilẹ̀ tí ò bá dá àáfàá lóhùn láti ìgbà tó ti ń ṣe tí wọ́n rí orí Ọlọ́run wọ́n á ti fi ẹ̀sìn yẹn lẹ̀ tí ò bá dá babaláwo lójú bóun rí nǹkan bẹ́ẹ̀ àbí kírísítẹ́nì bóun rí nǹkan bẹ́ẹ̀ wọ́n á ti fi ẹ̀sìn yẹn lẹ̀ àmọ́ torí pé àìgbọ́ra wáyé olóńbalẹ̀ ayé jẹ́ Nàìjíríà ló ṣàdúrà jù mí ì tí ì rírí bí eégún àtìpàkọ́ tẹ́gùn àtìpàkọ́ bàdàn tó bá kí àdúrà mọ́lẹ̀ báyìí tó bá jẹ́ £1 lásán ló fún nígbà yẹn nígbà wáṣẹ̀ ó lè ṣàdúrà fún ẹ fún 30 minutes àwàlà ni the best church the best Catholic church is in Nigeria the best Muslim mọ́ṣáláṣí tó tóbi Nàìjíríà la máa ti rí ilédì tó gba yìí wà nílé Ifẹ̀ ó wà lọ́yọ̀ọ́ tọkọ mi ibi ìṣẹ́ṣẹ́ fún tó yẹ pé owó ẹyọ náà fi to ilédì míì àṣàdúrà ìlú yìí ń bàjẹ́ àmọ́ wá jókòó wọ́n ti sọra odò lóṣó àdẹ̀dẹ̀ lò pé ìlú yìí da gbogbo ọmọ tó yẹ pé wọ́n lè ilé ọkọ ló yẹ kán wà nígbà táwa kéré àwọn ìyàwó táwa fẹ́ táwọn bá lọ́dọ̀ ẹ̀gbọ́n wa tó ń fẹ́yàwó obìnrin bá fi lè ṣe mistake ó ní sí ìtàtí láwọn ọmọ tó pé 24 25 àti lọ́lé ọkọ wọ́n máa ní dádì àwọn ọkùnrin ò ní nǹkan kan ṣe ní tó ń sọ nìyẹn ojoojúmọ́ máa fi ń gbàdúrà ẹ̀ lóòótọ́ àti láwọn tó lọ́lé ọkọ ìyẹn tẹ́ ẹ ti wà ń bẹ̀ ọmọ 24 20 tó o bá pé 25 years nílé bàbá ẹ nígbà náà wà láì kan ṣe é ní o àrògán lọ́kọ nígbà yẹn ó di ni mo sọ ó fẹ́ ìyàwó tó ń sọ̀rọ̀ ó di obìnrin ó ní ọkọ tó ń sọ̀rọ̀ but ìsìnkọ́ nobody want to marry everything tá à ń ṣe sí ni gbé mi débẹ̀ ìlú dẹ̀ ń bàjẹ́ àwọn olórí wa dẹ̀ ń wò wá gbé mi débẹ̀ bẹ́ẹ̀ bá mi ẹ sọ̀rọ̀ pé kẹ́ tó ṣẹ́jú para wọ́n ti paná ní iná tó yẹ pé ilẹ̀ ń supply kú tọ́nu àbẹ̀ tún supply mi gbogbo àwọn nǹkan tó yẹ kí bàbá Tinubu ṣe tó yẹ ká jáde àsọmọ Yorùbá pé ókè bàbá the 4 years tẹ́ fẹ́ lò ẹ ti lo oṣù mẹ́fà kẹ̀ May June July August September October November December bàbá ti lo oṣù keje sí mẹ́jọ ṣe é rántí ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi Allahu Akbar mo sọ èmi kẹ̀lé tọ́kàndù lọ́rọ̀ mi mo ní ó dìgbà tí bàbá bá lo oṣù 6 sí 7 kí n tó lè máa sọ lórí bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ò ní bú Bọ́lá Ahmed Tinubu láyé torí mo mọ̀ pé bàbá yẹn ó ní ọpọlọ bàbá ò ní ọpọlọ ni bàbá ń ṣe bálà blue fún yín gbà tẹ́ fẹ́ ṣẹlẹ́ṣàn ni bàbá ń ṣe bẹ́ẹ̀ pé ó ń dákú tẹ́ ń fọwọ́ rọ tó ń dákú tẹ́ ń fọwọ́ rọ òjé tó fi mú yín wọlé nìyẹn bàbá dákú wọlé ó ṣẹlẹ́ṣàn ṣẹ́yìn rí bàbá kó dákú mọ́ speech ayé bàbá tí mo gbọ́ nípa tó ní pé kí ló máa ń pe kíní yẹn mo dẹ̀ ti gbàgbé ìṣirò owó ká máa ná lọ́dún tí bàbá sọ síta bàbá yẹn tún dúró déédéé ni ó tún fresh sí ni what are we talking about Maradona ni bàbá ó gangan ló yẹ ká máa pè ní Maradona exactly bí buọ bí Babangida ni kí là ń gbélé ayé ṣe nígbà tá a bá lè sọ tọrọ fúnra wa kí là ń gbélé ayé ṣe nígbà tó ọmọ Yorùbá bá wà tí àjẹkọ wa ara wa kó múra wa ọmọ ọlọ́mọ ó ti kú ẹwà tìgbà tí Mohbad ti kú wọ́n wá ń sọ ìyàwó ẹ̀ ló pa bàbá ẹ̀ ló pa bàbá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ èmi náà sọ ìdí tèmi dẹ̀ fi sọ pé bàbá ẹ̀ tí ó bá sí pé bàbá yẹn lọ́wọ́ ọmọ ẹ̀ kú ìwọ wá interview ọ̀hún sọ pé àjùlọ ní Naamali fi hàn ẹjọ́ tó lọ lọ́hùn ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá Mohbad ẹni kó lọ sin ọmọ yẹn wọ́n fi ìyà jẹ ọmọ yẹn ní ilé ayé Allahu Akbar mi ìdẹ́ fẹ́ sọ̀rọ̀ ọmọ yìí mọ́ o wọ́n fi ìyà jẹ ọmọ yẹn ní ojú ayé ẹ̀ báyìí kó tó kú wọ́n nà wọ́n nà ọmọ yẹn ọ̀tìgbà tó nà tó fi kú ọmọ tó wá kú tán kàkà tó yẹ kí bàbá yẹn gbé ọmọ yìí kó sí kó gbà fọ́lọ́run kó gbà fọ́lọ́run tó bá jẹ́ ẹ máa rú ọmọ yìí ó yẹ kẹ́ ẹ ti ro ni mo ti sọ fún yín tó bá yẹ pé gágá ìgbálẹ̀ ẹyọ kan kò nídìí kó jólógùn tó bá ti mọ̀ pé gbogbo ẹ̀ ló sọ̀ fún wa pé ikú Mohbad is not just ordinary kò kúkú ọlọ́run kò lásìdẹ̀ bíi dàgrin ó kú tí everybody wá mọ̀ pé ilé ó kú ni ọ̀rọ̀ pé àwọn kan ní èmèrè ni ó jẹ́jẹ́ ni onítọ́ ti kọ́lẹ̀ ẹ máa tọ́ra yín jẹ sẹ́yìn nìyá ẹ̀
àbí bàbá ẹ̀ tó bí oní church yẹn tó yẹ kó ń ṣàdúrà yẹn tó náà máa ń ṣàdúrà bíi ta ti pàkọ́ yẹn ṣé bàbá yẹn sọ fún yín pé kò ní mọ̀ bóyá mèrè lòun ọmọ tó yẹ pé wọ́n ti hate ẹ̀ ó ti ọlọ́run ló mọ ẹran kórìíra tí àwọn tó ń gbé jáde tó ń fi sí lára wọ́n fi ẹran kórìíra sọmọ yẹn lára bọ̀tà àwọn ayé wá fẹ́ràn ẹ̀ ọmọ yìí wá kú tó wá di olókìkí wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ wọ́n ṣe lọ́yọ̀ọ́ wọ́n ṣe ìbàdàn wọ́n ṣe lé kódà wọ́n ṣe nínú amẹ́ríkà wọ́n ṣe ní london bàbá yìí lọ sin ọmọ ẹ̀ àsìkò ti tó ẹni pé ọ̀rọ̀ ti ń bọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ kí bàbá yìí kó lọ sin ọmọ ẹ̀ màá máa tẹnu mọ́ èmi ò dúró pé mo fẹ́ gbowó nítorí pé kíní kan bọ̀tà àwọn tó ń ṣe tap lórí orí kíní ẹ fún wa ní lion ẹ gbé mi débẹ̀ ẹ dẹ̀ lọ́rọ̀ Mohbad náà lẹ́ ń sọ ẹ fún wa ní kíní kan ẹ gbé wa débẹ̀ ọ̀rọ̀ Mohbad lẹ́ ń sọ ẹ fún mi ní rọ́ọ̀sì àti gèwé tó tọ́jú fún yín ẹ ti ń ṣi èrè gbogbo yín pátápátá kó torí kò sí ọpọlọ kankan tí ọpọlọ bá wà lórí yín kí ló dé tó ẹ pọ ọmọ ọlọ́mọ any small channel fọmọ nàìjíríà báyìí ẹ máa wọlé ní tẹ́ ẹ̀ bá dẹ̀ tí ì ba bẹ̀ jẹ́ ó dìgbà tó bá report tó ti di pé tó bá kọ Mohbad lásán sórí Facebook àbí YouTube ẹ̀ ìgbà yẹn tó ń restrict account tó ń gbé yín kúrò oníkálukú yín máa stop ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ibi tó wá worse wá dé tó dùn mí jù láyé yìí lórí ikú bọ̀bọ̀ yìí ẹ̀yin èèyàn ẹni mò ń sọ yìí tó dùn mí jù láyé yìí Oríyọmí Hamzat ó dá sí ọ̀rọ̀ máa yẹn ò dá sọ̀rọ̀ kó má mú kanlẹ̀ ṣé Oríyọmí ò lọ́ta ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹni ẹlẹ́ni ṣépè kódà mi ìrò pé ó lo 3 days ọ̀gbẹ́ni ẹni mo ní mo jáwọ́ kí ló ṣàwọ̀ ọmọ Yorùbá kí ni ìtumọ̀ gbogbo yẹn kí ni nǹkan tá a fẹ́ rí ń bẹ̀ ẹ kàn ṣàlàyé fún mi láàrin èmi àti yín nǹkan tá a máa rí lórí kíní pé ok tá a bá ti ń ṣe o nǹkan tá a máa rí ń bẹ̀ lélẹ̀ ẹ fi ọmọ lọ́mọ ńlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá Mohbad ẹ mú àárín ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí ọkẹ́ yìí kẹ́ni kó lọ gbọ́ láti bí báyìí ẹ má bínú Waris mo rí pé òun fi mẹ́sẹ̀jì lẹ̀ but mi ì fẹ́ kà too much tó ti yẹ yín màmá kà létà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ sọ fún bàbá yìí kó lọ sin ọmọ yẹn ìyá jọmọ láyé wọ́n nà lójú ayé ẹ̀ láì tí ì kú nígbà tọmọ kú tó pa tán ẹ tún wá mú ẹ tún fìyà jẹ nínú yìnyín ọmọ tó yẹ kẹ́ sin wọ́n lọ wú òkú ẹ̀ ṣé látìgbà tó ti wú òkú autopsy ò tí ì jáde ṣe ni pé ló búkú làwọn míì wọ́n ṣe àti fi ọ̀pọ̀ ẹ lọ sin ọmọ yìí bíkọ́ ẹ bá jẹ́ nípa fún ọmọ Yorùbá lèmi confam ojúlówó ni ọmọ yẹn Ọlọ́run nìkan ló lè gbìjẹ́ nítorí pé àwọn tó pa wọ́n ti rìn síwájú ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ àṣírí mo gé fún yín yẹn àwọn tó pa ọmọ yẹn wọ́n ti rìn síwájú wọ ìyá àti bàbá gbogbo tẹ́ ẹ lè fi rú ọmọ yẹn wọ́n ti ṣe síwájú yín kọ́ tó pa wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ wọ́n ti mọ̀ kọ́ tó bí kọ́ confam ni gbogbo ara mọ̀ pé ọmọ yẹn wọ́n pa ni but ẹni tó pa gangan kò sẹ́ni tó mọ̀ bí kú ọmọ yẹn ṣe jẹ́ kò sẹ́ni tó mọ̀ àwọn kan níyàwó ẹ̀gún lọ́rùn ni àwọn kan ní kíní kan ló la kíní kan mọ́ àwọn kan ní wọ́n fún lómi mu ni but bí kú ọmọ yẹn ṣe jẹ́ kàkà tó yẹ kí ọmọ yẹn fi sinmi kò sinmi o nítorí pé àwọn tó ṣe ṣùtá fọmọ yẹn wọ́n ti síwájú ẹbí ẹ̀ ṣe gbogbo tó yẹ kán ṣe ọmọ yẹn ò lè rẹ́nì kankan pa àfi tí Ọlọ́run bá kàn rédì láti gbìjà ẹ̀ wàláì mi ò ní sọ ju yẹn lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká wake up àsìkò ti tó fún wa táwùsá bá ní ká máa kó bọ̀ nílùú wa ẹ máa kó bọ̀ káwọn náà lọ́ọ̀lù wọn ó ní mo ṣe bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu pé tó bá tẹ̀ lè ṣoore yẹn fún wa wípé yes kọ́kọ́ ṣoore yẹn fún wa pé káwọn pípò yìí o káwọn náà kí oníkálukú máa lọ kókọ̀ pín wa bọ̀tí nǹkan tí máa sọ fún yín ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ nílẹ̀ mo fọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ẹ máa lọ gbìn nǹkan gbíngbìn làwùsá fi ń lérò pé àwọn lè là wá mọ́lẹ̀ ṣe tí wàá gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń wọlé ṣé búrẹ́dì náà fi ṣe fúláwà tẹ́ ń jẹ sardine àti mílò tẹ́ lọ́ rà ní store ṣé búrẹ́dì náà fi ṣe mò ń béèrè lọ́wọ́ yín ni o àmì ṣé fúláwà kan náà fi ṣe ni àbí ṣé iṣu àtàtà tó ń kó wá láti tòmátò tó ń kó wá láti Kánò òun náà fi ṣe búrẹ́dì bóyá mi ì tí ì ṣe kíní débẹ̀ nítorí pé nǹkan tó important ọmọ Yorùbá máa ń jẹ náà nìyẹn àmàlà ẹ̀bà iléeṣẹ́ gàrí pọ̀ lọ́yọ̀ ṣùà ó pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ó pọ̀ ní Kwara ọ̀pọ̀lọpọ̀ ń sìn system tó fi gbin oko mo rí nínú sínú YSDM ni mo ti rí ni
wọ́n fi àpò wọ́n fi gbin iṣu sẹ́ńkùlé nínú ilé ẹ̀ sìn ẹ lọ gọ́gù ẹ̀ àpò lásán ó lè fi gbin iṣu kò nú ẹ̀ kankan àwọn àpò ráìsì tẹ́tí lò yẹn àwọn àpò ráìsì ṣàkà tẹ́ bá ti rà tó lápò yẹn kéékèèké àwọn àjàjà àwọn kéékèèké bí 50 pounds yẹn ẹ ra kẹgẹ ó ní àwọn yẹ̀pẹ̀tẹ́ bá ti dà sí ẹ ti ṣubọ̀ ẹ wọ́ ẹ̀ tiẹ̀ iṣu máa di ẹ kàn máa wọ́ ẹ̀ tiẹ̀ lóòrèkóòrè iṣu máa jáde potato wọ́n ti ń fàpò sí. Ok ta ló ń gbé ẹ lọ ẹyẹ ewúrú nǹkan bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe wọ́n ń gbin tòmátò nínú ilé tó o bá níyàdí lẹ́ńkùlé ẹ tẹ́ bá rí àwọn Yorùbá tó gbọ́n sí ọ̀pọ̀lọpọ̀ lójú ata tàtàṣé ẹ try ẹ má máa lazy ìmí àní ó ti rẹ̀ mí ò dé lẹ́ńkùlé lọ bèrè lọ gúgù bọ́ yẹn fi àpò gbin iṣu bó ṣe fi àgbò gbin potato bó ṣe lè fi àgbò gbin ẹ̀wà bó ṣe lè fi àpò tó o lè fi gbin kí ló pé tomato tó lè fi àpò tó tún lè fi gbin ata rodo tó lè fi àpò gbin àlùbọ́sà ó ti ń ṣẹlẹ̀ ìlú Yorùbá tó bíi mẹ́fà ni wá a lè má tó wọn lóòótọ́ bọ̀ nǹkan tí mo fẹ́ kó yé yín ni pé níjọ́sí tọ́lá wọn ò ní gbóúnjẹ wá ṣé wọn padà ta ló short ìlú wọn máa bàjẹ́ ni wọn bí wọn kú wọ́n lè máa kó lọ sí Niger kó fi Yorùbá lẹ̀ torí nígbà wáṣẹ̀ wọn ò ka Haúsá mọ́ wa ṣebí 1960 náà dà wá pọ̀ ṣé báwọn kan náà ti bí before 1960 ṣé àwọn tó ti bí before 1960 ò sí lórí péjì tó wò mí ni a ṣe nǹkan kan náà kí ló dé tó ẹ pé a lè padà eléyìí ò nídìí pa à ń bára wa jà a lè padà ó síbù gan kí ló dé tá a lè padà wọ́n máa tabadẹ sọ wọn ní Yorùbá ń wéjì wọ̀ à wéjì wọ̀ ẹ̀yin ọmọ ìyá mi Ọlọ́run ní jẹ́ kéèyàn gbé ṣáájú níbi táwa bá dé yìí o tẹ́ bá ní adó l'Amẹ́ríkà ká má wálé a máa jókòó èmi ò fẹ́ ṣe ṣóò tí máa ṣe ṣóò tí mo nílé rè mí rìn ládùúgbò mi àwọn kan challenge mi wọ́n lé mi support bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ń ṣe support PDP mo ń support APC mo dẹ̀ sọ fún ọpá àdúgbò tí wọ́n ti tèmi ti grow up olóṣèlú ni gbogbo wọn èmi ò kàn ní máa sọ̀rọ̀ gbàgbà ó lè wù ẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ gbàgbà kó nílé òwú ẹ lọ mọ́ àwa máa lọ ìlú bàbá ti wá ìlú bàbá mi gan mo plan láti kú sí ṣẹfẹ́ gbọ́ tọ́lọ́jọ́ bá dé gan mo plan pé tó bá ti di pé àgbà ti ń dé ẹ jẹ́ máa lọ́lé mo ti fi kọrin ìyàwó mi wá mi mo ti fi kọrin fún ọmọ mi ẹ jẹ́ máa lọ́lé kémi lọ jókòó lé advice kékeré tí máa fẹ̀yìn ọkùnrin ni pé ọkùnrin tẹ́ ẹ̀ bá ṣọ́ra group home lẹ́ máa láàsì sí ẹni pé mo gbé ọ̀rọ̀ yẹn mo gbé lódì mo ṣe ní Yorùbá mo ṣe fi Yorùbá sókè ní mi ṣe kọ topic gbogbo wọ ọkùnrin tó wà ń bì ìyàwó yín rẹ yín ni o ìwọ tó ti wùwà wèrè fún ìyàwó ẹ àwọn obìnrin ò dẹ̀ ń dárí jiyàn ọ̀rọ̀ 20 years báyẹn lè máa jà bá wọn rántí wọn á mọ̀rọ̀ yẹn wá wàláhì tó ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn bọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti wà ń bì ẹ plan ní retirement home yín sílé tó bá ní ilé bọ̀ sí mi oko ìbò tọ́ ni o àwọn kan ní akúkú ń kọ́lé náà ìwọ kọ́lé tágbára ẹ bá ká tí n bá kọ́ 3 bedroom yàrá mẹ́ta kò bá wù ẹ́ kó kọ́ 4 building story àdọ̀nkẹ́ yàrá kan ló máa sùn tí n bá kọ́ 4 bedroom yàrá kan ni máa sùn inú ilé ìta wà á sí yàrá 4 ló wà ń bẹ̀ bọ̀ yàrá kan ni mò ń sùn àwọn ọmọ mi dẹ̀ ń sùn yàrá kejì tí gbogbo àwọn ọmọ bá lọ ẹjọ́ torí Ọlọ́run ṣé màá máa fi inú ilé rẹ́ǹtì ni màá máa bá lè jògbé tí mi mọ bóyá jẹ́ ẹ jẹ́ ká lu ọpọlọ wa most especially ẹ̀yin ọkùnrin nítorí pé tọkùnrin bá ti pẹ́ jù nílùú yìí at the end of the day group home lẹ máa ń padà end sí ẹ máa ti máa sọ fún àwọn ọmọ yín tẹ bá ti di pé bàbá ti ń sìkì débi pé ẹ ti di pọ́ lọ́jọ́ ẹ jẹ́ kí bàbá tètè máa lọ́lé àbó ti di pé ìyá yín ti ń tọ́ àwọn méjèèjì ni o ìyá ẹlòmíì lè máa tọ̀ ara bàbá ẹlòmíì lè máa tọ̀ ara àbí kó máa yàgbé èmi náà ń bọ̀ ń bẹ̀ Barrister ti kọ́ pé àgbà kí pẹ́ kan ni àgbà kí pẹ́ kan ni o ọmọdé ọjọ́ òun mà rè o àgbà kí pẹ́ kan ni ẹ̀rọ ọmọdé ọjọ́ òun mà rè o àgbà kí pẹ́ kan ni ìgbà kan lèmi náà ṣọdún 10 o ìgbà kan ni mo ṣe 20 o ìgbà kan ni mo ṣe 30 o ọdún kan ni mo ṣe 40 o ọdún kan náà ni mo tún ṣe 50 èmi náà ti ń kà 50 mi ti tún lé tó bá yẹ èmi náà ṣe 60
òun náà pè ní àgbà òní pẹ́ kan ni buu nítorí bá ṣe ló máa gbà ẹ̀yin ìyá wa mo fẹ́ kẹ́ ẹ rántí nǹkan kan mo sẹ́yìn ìyá àti bàbá tí ẹ bá ní ọmọ ẹ tọ́jú ọmọ yín dáadáa nítorí pé tó bá yá ọwọ́ yìí ò ní ṣe é gbé mọ́ tó bá yá ẹsẹ̀ yìí ò ní ṣe é gbé mọ́ ohun ààrẹ tó já kékeré gáàdì ẹ̀yin ọmọ mi báwo ni ṣàlàáfíà lẹ wà ìyá máa sọ̀rọ̀ bí ajá adada tòótọ́ ó ti padà sọmọdé nìyẹn ó fọ́ni ni o wà láìtàlẹ́ ó fọ́ni and that is really realistic ohun mi tó ṣe pópópópópó yìí tí n bá máa fi pé 70 lórílẹ̀‐èdè ayé kọ́lọ́ jẹ́ kí gbogbo wa pẹ́ láyé ohun yóò ní rí bẹ́ẹ̀ mọ́ ojú yìí ẹni kó ti ń sún òun náà ti ń sún ó ti ń ṣó sáìnì pé àgbà ti ń dé èyí tẹ́ ẹ bá lọ wo show mi ní 10 years back tẹ́ wo 5 years ẹ rí i pé ìyàtọ̀ ti wà sí ìsìn àgbà ti dé akàn ń dá ẹni inú ti yọ funfun ó ti yé yín but ọlá wípé ọ̀pọ̀lọpọ̀ nù wa wọ́n ní àìfẹ̀lẹ̀ kébò sí wa ó ló ń kóyà jẹ ọmọ ejò ló ń kóyà jẹ lòmíì nítorí pé nǹkan tó yẹ ká ṣe ní kékeré ẹ̀rí ìyá mi ó máa fi ọmọ kan kẹ́ ọmọ kan ọmọ tó fi ń kẹ́ ìkan yẹn ọmọ tó ń kẹ́ gangan ó lè wá dàgbà kó má rántí ẹ̀ mọ́ rárá ọmọ tó wá ń fi wọ́n kẹ́ ló máa ṣe wàhálà fún ẹ mo ní example ẹ̀ lóríṣiríṣi tá a lè máa sọ èmi gangan fúnra mi living example ni mí ìyá tó bí mi ó ń fi ẹni tó tẹ̀lé mi ó fi ń kẹ́ mi bọ̀ lọ́jọ́ ìní ńkọ́ ọlọ́run ti pin bí oníkálukú ṣe máa rí ilẹ̀kùn amẹ́ríkà wọn ọ̀dẹ́ ń tì í ilẹ̀kùn canada wọn ò tí bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí wọ́n ti fáwọn kan visa lénìí àwọn kan máa fò lálẹ́ yìí wọ́n máa fò sí ìlú tó ń lọ but àdúrà mi ni pé gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ bá ti ń lọ tẹ́ ẹ bá fẹ́ travel ìlú tẹ́ ẹ bá ti lè wọ plane lọ ẹ má dààmú ọ̀run ẹ̀ tó ti ń di pé wọ́n ní kẹ́ máa mówó ẹ máa gbàbà ìròdù èpè kọ́ tó bá jẹ́ ìmẹ́wàá lẹ̀ lọ ó lè jẹ́ ìméjì lẹ̀ máa succeed bẹ́ẹ̀ ni bí kan máa ní kẹ́ wá lọ sí múra kẹ́ wá lọ sí ọ̀má kẹ́ wá lọ sí ọ̀má kẹ́ wá lọ ṣiṣẹ́ at the end of the day wọ́n fi ń ṣàṣẹ́wó ni ó ti sú àwa àwọn ò fẹ́ gbọ́ yẹn mọ́ kò ń ṣe gbogbo wọn o wàá débẹ̀ náà bíi slavery ni gbogbo wa náà iṣẹ́ tá à ń ṣe náà bíi slavery ni because iṣẹ́ tó o bá ti dáṣe fúnra rẹ tó ń gbowó téèyàn kan fún ẹ bíi pé èèyàn ṣọmọ ọ̀dọ́ náà ni nílùú bàbá wa tíṣẹ́ bá wà sọ́pọ̀lọpọ̀ wa máa wà ń lo òyìnbó tẹ bá máa gbọ́ ẹsẹ̀ everybody máa pariwo jápa níjọ́ tí mo sọ̀rọ̀ jápa wípé mo ní slot fún àkàn tó ń ṣe ẹ mọ èèyàn tó send message sí mi èèyàn 3 péré láàyè sílẹ̀ ọlọ́run dẹ̀ tí ń ṣe tàwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí ló wá ṣẹlẹ̀ gangan tó yẹ pé àwa gangan fúnra wa àrórí tó bá ti wá dàgbà tójú ẹ̀ ti wá sunjọ tán wá wá di mọ̀rúfú ọmọ mi tó bá ti wá di pé change wà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa wá jẹ́ àyò wọn ìwọ tán máa treat tí wọ́n ṣe dáadáa ìwọ ló máa jáyò wọn ẹ̀yin ìyá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sọ́ra tẹ́ ẹ bá fẹ́ràn ọmọ kan jù nínú ọmọ yín ẹ má gbé sójú àwọn èèyàn máa ń sọ èmi ò fẹ́ràn ìyá mi máa ń tẹnu mọ́ ó lóun ò láàyò kankan which is èmi tí mo jẹ́ bàbá ẹ̀ mo mọ̀ pé àkànṣì pé kò ní àyò bọ̀ ọmọ yẹn máa ń bìlí pé èèyàn láìkè èèyàn kan jùlọ kó dáa kò ní ọmọ kan ló fẹ́ràn jù iye o ṣe èyí tó wá bí yẹn ṣe kó lọ máa gbé ta ni èyí tó olóò fẹ́ràn yẹn gan kó lè jó ló máa padà wá ṣe é lóore ẹ ronú sọ̀rọ̀ mi ẹ̀yin èèyàn èmi òun ti bá ń sọ̀rọ̀ Yorùbá nation ìyẹn ò ní kí n má sọ̀rọ̀ tí mo mọ̀ pé ó lè jẹ́ àwọn èèyàn láǹfààní àwa náà ti dàgbà àgbà ti kàn wá right now mo lè advice àgbàlagbà tó jù mí lọ mo dẹ̀ lè advice ọmọdé tí ò tó mi mo dẹ̀ lè advice ẹgbẹ́ mi ìgbé yes ẹgbẹ́ mi rèé káàbọ̀ àṣebí àbúrò ẹ ló ń gbóhùn lọ́bì kan sí ni. níbo wow ẹ má bínú ẹ̀yin ewúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣe kinní yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní kálukú ẹ̀yin ìyá wa ìwà tó da sọ́mọ yín àti ní ẹṣẹ́ ìwọ̀nba yín tẹ́ ẹṣẹ́ àná àdúpẹ́ lọ́wọ́ yín ẹ tẹ́ ẹ̀ṣẹ́ lórí Facebook àti YouTube náà mo dúpẹ́ bọ́ nǹkan tí ẹ ṣe fún mi ní pé ẹ jọ̀ọ́ ẹ bá mi click follow button ẹ jọ̀ọ́ torí ọ lọ each time anytime tẹ́ bá ti rí Ààrẹ Almaroof ẹ bá mi click follow button Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o Ààrẹ Almaroof náà ni ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ níkun àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ìdómògún ni mí akínlàjà
èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tó ìgbọkọ lọ́wọ́ ọlọ́kọ ọmọ ládé ni mí aláàfin òkúkú ládé adé aládìkúnlagbà fáláàfin èmi lọmọ gbádẹ́rù gẹ́gẹ́ ṣẹ́gi ní yẹkẹ ògùn ha ṣẹ́rí ẹjẹ sọ kankan fún ìwọ tó bá mórí kí ilé yìí lọ wádìí ẹ̀ èmi lọ́mọ ọ̀dọ́kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúlé yan gbọ́kọ ọmọ mọ̀ìmọ̀ lọ́sàn ọmọ mọ̀ìmọ̀ lọ́sùn ọmọ mọ̀ìmọ̀ lóru ọmọ wájú ọlọ́kọ̀ wa mọ́ṣowó ẹ̀yìn ọlọ́kọ̀ wọn ṣèjì gbalẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wọn á sọ̀rọ̀ yẹbẹyẹbẹ lójú ogun ìdómògún ni mí ọmọ akin ni mí àwọn ò bẹ̀rù èèyàn o àdẹ̀ ní kéèyàn má sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ìtí ẹ bá rí tí mi kọ̀rẹ́ẹ̀tì nínú kínní ẹ dákun ẹ comment ẹ fún mi ní comment no bad comment kò dáa kò ní dákẹ́ ẹ máa wò mí lórí YouTube kó fi bad comment sílẹ̀ kí n report ẹ kò ní dákẹ́ ó máa wò mí lórí Facebook kó fi bad comment sílẹ̀ kí n report ẹ if you see any mistake tí mo bá made ẹ pardon mi ò gbọ́n tán mi ò dẹ̀ lè mọ́ sọ tán kò sí olúwẹ̀ ọlọ́run wà ní jẹ́ ká sọ̀rọ̀ jẹnu lọ kò sẹ́ni tó ń sọ̀rọ̀ láyè tí kì í ní àṣìṣe nínú ibi tí mo ti sọ̀rọ̀ yìí sìn mo ti lè ṣe àṣìṣe kan gbogbo ibi tó bá wà ẹ̀yin bàbá mi ẹ dáríjì mi ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ dẹ̀dẹ̀ wa ẹ máa tẹ̀lé mi gbogbo ìgbà ẹ máa check mi ẹ subscribe ẹ follow mi mo wà lórí TikTok mo wà lórí Facebook mo wà lórí YouTube èmi ọmọ yín náà ni o ààrẹ Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin ọmọ igbá jókòó jẹ́ àwo jókòó jẹ́ igbá tí ò jókòó jẹ́ atẹ́ bẹ́ẹ̀ ni àwo tí ò jókòó jẹ́ àfàyà gbèrègèdè ìdómògún ni mí ọmọ akínlàjà ìdómògún àfìbọn ṣọ̀pá ọmọ wájú ọlọ́kọ̀ wọn amọ́ṣowó ẹ̀yìn ọlọ́kọ̀ wọn aṣekínni wọ́n máa ń ṣèjìgbà lẹ̀kẹ̀ mo kì í ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ nìkankan ire o.